dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kóbìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé, tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ̀yin wà, mo kí yín pé ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Gẹ́gẹ́ bí èmi ti máa ń sọ ní gbogbo ìgbà, ni pé èmi ò wá síta láti wá parọ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Tó gbé mi wá síta náà ni pé láti tàn mọ́lẹ̀ sí bí a ṣe ń lo ewé àti egbò. Tó gbé mi wá síta nìyẹn. Ẹ dákun, ẹ dákun, ẹ dákun. Ẹ̀yin tí ẹ bá ti subscribe, mo bẹ̀ yín, ẹ bá mi subscribe ká lè bá lè tẹ̀síwájú nínú ìrìn àjò yìí. Torí pé tí mo bá ṣe rí pé ẹ ń subscribe, inú tèmi gan ó dùn, ara tèmi gan ó yá gágá láti lè máa wá sórí ètò ní gbogbo ìgbà, láti máa bá wa sọ ọ̀rọ̀ ní gbogbo ìgbà. Kí á náà ni mo mú wá fún wa lénìí. Fún àwa tí orí ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ mi náà lẹ ń pè mí. Ẹ̀yin tí ẹ ń pè mí, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ìmọ̀ràn kan sí méjì, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀yin náà. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà, ẹ̀yin náà kan tọ́kẹ́ torí kan. Gbogbo yín pátápátápátá, ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ojú tẹ́ fi ń wò mí, ìran ayọ̀ ẹ máa fi wò. Etí tẹ́ fi ń gbọ́ mi, ìró ayọ̀ ẹ máa fi tí yín gbọ́. Ẹrù tí alábíàmọ ò kí ń tú wò, wọn ò ní gbé wá ká wa mọ́lé. Iṣẹ́ àpamọ́wọ́ owó ni mo mú wá, Àtajere ọjà. Àpamọ́wọ́ owó, ẹ̀yin tí ẹ ń pè mí tẹ́ ń béèrè iṣẹ́ àpamọ́wọ́ owó, mo ti bá yín mú tuntun wá lénìí. Ẹ dákun ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ bá mi comment. Àmì like náà ni tí ó ti yé yín. Mo mú wá, òun náà ni bí a ṣe lè ṣe é. Torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á máa ta ọjà, kò ní mọ bó ṣe jẹ́. Á rí pé òun ń tà lóòótọ́, àmọ́ báwo ló ṣe ń ṣe owó. Ní táwa ṣe nǹkan kékeré náà ni. Pẹ̀lú ògo Ọlọ́run, àní bá wọn ṣiṣẹ́ lásán. A rí èrè jẹ, Àtajere la máa tà. Fún àwa tí a bá mọ bí a ṣe máa ń ṣe owó, a rí bá gbowó lóòótọ́ ni. Ǹjẹ́ ibi tówó yẹn ti wá sáà mọ́, a kàn kó fún wa lóòótọ́. Ẹ má kó yẹn fún wa kánkọ́. Ó dàbí atẹ́gùn ni. A gbowó náà lóòótọ́, ṣùgbọ́n àní mọ ibi tá a ná sí. Ẹlòmíì ò tajà, yóò gba owó, yóò fi gba owó, yóò lọ fi gba ọjà. Kàkó wá jèrè níbi ọjà náà, kò lérè jẹ. Àtèmi àtẹ̀yin, a rí èrè jẹ. Níbikíbi tá a bá wà, níbikíbi tá a bá ti ń ta ọjà, àbá ti ń ṣiṣẹ́, wọ́n níbi tí ọ̀pọ̀tọ́ bá wà, ibẹ̀ ni gbogbo ẹyọkú tí bá nájà. Ayé ò bá wa nájà wa, àwa ní nájà ti wà ní wàràwàrà. Kí la máa lọ wá? Wọ́n ń pe kinní kan ní ìjàlọ, àbí kí n pè ní èèrùn. Lọ́dọ̀ tiwa, èèrùn làwa ń pè é. Lọ́dọ̀ tiwa nílùú òkè lọ́hùn, àwa ń pè ní èèrùn. Àwọn kan ń pè ní ìjàlọ. Àti èèrùn àti ìjàlọ, ìkankan náà ni, èdè ló yàtọ̀ sí ara wọn. Ṣé rí àwọn ìjàlọ tó máa ń tò sójú ọ̀nà báyìí, tó máa ń cross ojú ọ̀nà? N tí a fẹ́ lò gangan náà nìyẹn. N tí a fẹ́ lò tí ò bá sojú ọ̀nà, a lè lò ó. Àní tó bá dẹ́bu ojú ọ̀nà, fún àpẹẹrẹ ojú ọ̀nà ni, ó wá dẹ́bu ojú ọ̀nà báyìí, wọ́n ń tò lọ. N tí a fẹ́ lò gangan náà nìyẹn. Ṣé lójú ọ̀nà yìí, á já ewé tó bá wà lójú ọ̀nà. Fún àpẹẹrẹ, ewé lápá ọ̀tún ni, ewé lápá òsì ni. Ìjàlọ ó wá tò, ó cross ẹ̀. A wá dijú, tá bá ti kù dẹ̀dẹ̀ tá fẹ́ débi, tó kù díẹ̀ tá fẹ́ débi ìjàlọ, a máa wo ìjàlọ níwájú wa báyìí.
a wá já ewé ọ̀tún, a já ewé òsì, a já. Ó ti yé yín? A dìjú ni o. A já ewé yẹn, a dìjú, a fi já ewé ọ̀tún, a já mọ́ tòsì. Bá ti wá dìjú, tá ti já ewé náà. Níbi tí ìjàlọ bá wà, a ti mọ sẹ́ńtà ibi tó wà. A wá fi ewé tá a já lọ́tùn àtòsì, a fi bu ìjàlọ, a fi bù wọ́n, a gbé sínú àpò, nínú báàgì, ẹ jẹ́ ká dì pa. Ẹ̀yin tá bá ti wá délé, tá bá ti bù tán, a wá yájú wa. Tá ti yájú, bá ti wá délé, a ti kó sínú àpò. Tá bá ti bù, tá ti já ewé, tá ti dìjú já ewé ọ̀tún àti tòsì, tá ti fi bu èèrùn, a ti fi bu kòkòrò tí wọ́n ń pè ní ìjàlọ, à ń pè ní èèrùn. A ti fi bù, ẹ jẹ́ ká kó sínú àpò. A ti kó sínú àpò, ẹ jẹ́ ká yájú wa. Tá ti yájú, ẹ má gbàgbé láti máa kọ àwọn nǹkan yìí sílẹ̀. Bá mi share fídíò yìí, bá mi like. Ìwọ tó bá jẹ́ elégbòogi, tó jẹ́ eléwé ọmọ, tó jẹ́ babaláwo àbí o jẹ́ oníṣègùn àbí o jẹ́ àfáà, dákun bá mi share fídíò yìí kó lè jẹ́ fún ẹ. Tó bá share fídíò yìí, o fi ràn wá lọ́wọ́ torí pé mi ò béèrè owó. Nǹkan tí mo fẹ́ náà ni pé ẹ bá mi share rẹ̀, ẹ comment torí pé àwọn kan wà nínú ilé tí nǹkan yìí ń ṣe tí wọ́n rọ́nà àbáyọ. Tó bá share rẹ̀, a jẹ́ fún ẹbí idán, á là fún ẹbí ọ̀run. Tá ti já, a ti kó wálé. Ẹ jẹ́ ká gbé ìsasùn, apẹ ìjókòó, ẹ jẹ́ ká gbé kaná. Bá ti wá gbé kaná, ewé yìí ẹ jẹ́ ká kó sí inú apẹ ìjókòó, ẹ jẹ́ ká gbọ̀n dáadáa. Ẹ jẹ́ ká dé pa. Ṣé a ti dé pa? Tó bá ti di pé ó ti gbóná, ẹ jẹ́ ká kó àwọn ewé yẹn kúrò. Ìjàlọ yẹn yóò ti gbọ̀n sínú ìsasùn yìí. Ewé yìí ẹ jẹ́ ká kó dànù. Ṣé a ti kó dànù? Ẹ jẹ́ ká wá ẹyọ atare 9. Ẹyọ atare 9. Ṣé nígbà tí a ti kó ewé yìí dànù tán, a wá fi ẹyọ atare 9 sí i. Ṣé a ti fi sí i? Tó bá ti jó, iná díẹ̀ ní kí ẹ rọra dá sí i. Ẹ jẹ́ ká dáná díẹ̀ sí i. Lẹ́yìn tó bá ti jó, ẹ jẹ́ ká lọ̀. Ṣé a ti lọ̀? Ó ti kúnná. Ẹni tí kò bá mọ bó ṣe ń ṣòwò, ó ṣáà rí pé òun ta ọjà ni kò yé òun. Gbẹ́rẹ́ là á fi sín. Ẹ jẹ́ ká wá abẹfẹ́lẹ́. Kí ni wọ́n ń pè ní abẹfẹ́lẹ́? Òun náà ni blade. Òun náà ni àwọn bàbá ń pè ní abẹfẹ́lẹ́. Ṣé rí abẹfẹ́lẹ́ yìí? Ọrùn ọwọ́ wa báyìí, òun là á sín gbẹ́rẹ́ sí. Gbẹ́rẹ́ ẹ jẹ́ ká fún ní mark. Yíká ọrùn ọwọ́ wa ọ̀tún, yíká ọrùn ọwọ́ wa òsì. Ẹ bá ti wá ṣe báyẹn tán, ẹ jẹ́ ká fi ẹ̀bù yìí pa ọwọ́ méjèèjì. Lẹ́yìn náà, a ti fi pa. Ṣùgbọ́n ká tó ṣe, ẹ jẹ́ ká rí pé a wẹ̀ ní ọjọ́ yẹn ká tó ṣe gbẹ́rẹ́ yìí. Ní ọjọ́ kejì, ẹ má jẹ́ ká fi kànkàn bo ọwọ́ tá a sín gbẹ́rẹ́ yìí sí. Ẹ má jẹ́ ká fi kànkàn bò. Tí a bá fi kànkàn bò, a ti ba iṣẹ́ yẹn jẹ́ nìyẹn. Torí pé kànkàn ó máa bó ojú gbẹ́rẹ́ yìí kúrò. Ìwọ tó wá lò sín gbẹ́rẹ́ torí ọ̀rọ̀ tí mo sọ ń sìn, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn máa wò pé àwọn olóògùn gbẹ́rẹ́ haramu ni. Ta ló sọ fún ẹ pé haramu? Gbẹ́rẹ́ ò yàtọ̀ sí drip. Àwọn òyìnbó, àwọn ṣe tiwọn lọ́nà tí wọ́n ní. Tí wọ́n bá fi drip sí wa lára, ìtafẹ́lò náà ni pé kí omi yẹn, kí làwọn tó wà nínú ẹ̀, oògùn ni, kó omi yẹn gbanú ara wa lọ, yóò papọ̀ mẹ́jẹ̀. Bẹ́ẹ̀ náà ni gbẹ́rẹ́ náà. Gbẹ́rẹ́ táwọn bàbá wa ń sín, kó ṣáà ti wọnú ẹ̀jẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, ó ti wọnú ẹ̀jẹ̀ ni. Ìtafẹ́lò bẹ́ẹ̀ náà nìyẹn. Kódà àwọn tán mọ̀yàn pa nínú àwọn dókítà olóyìnbó, abẹ́rẹ́ ẹkú ń bẹ, abẹ́rẹ́ yìí ń bẹ. Bó labẹ́rẹ́ ẹkú lọ, inú ara náà ni. Bó labẹ́rẹ́ kéèyàn gbádùn, bó ló ń lọ, inú ara náà ni. Kódà wọ́n máa ń fi sínú drip. Àwọn abínú ẹni wọn ò ní bínú wa. Gbẹ́rẹ́ kò sáburú bí gbẹ́rẹ́, kò sáburú bẹ́ẹ̀, kò sáburú bí ká sín gbẹ́rẹ́. Ní báyìí lórí ètò yìí, ẹ dákun ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi like ẹ̀ níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí.
ojú tẹ̀ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ò ní di, gbòrògbòdò ayé ò ní lù fún wa jó, ìjàmbá ò ní wọlé tọ̀ wá, gbòrògbòdò ayé ò ní lù fún wa jó gẹ́gẹ́ bí mo ṣe sọ. Orúkọ mi ò yí padà, orúkọ mi ni ọmọ yín àbúrò yín, orúkọ mi ni Dr. Azeez Abolade. Ire o, ó dìgbà kan náà.